Africa Content TV.
òṣèlú ti bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ tuntun àti mú tuntun wá àti sọ́kìnì ẹ̀fọ́ àbáyé jẹ́ kí ló fìdí fún wa náà ẹ jẹ́ kí ló fìdí fún wa náà. ẹ ṣeun. ókè ẹ já 1 2 3 4 5 6 7 8 ohun ìyẹn ìwé kele síwájú ohun ìyẹn èdè ìfìlà sẹ́yìn o Ṣèyí Mákindé làwọn olùdíjọba fún onígbòhùn làwọn ọ̀yọ́ ń fẹ́ oníjọba mẹ́kùn fún ohun ìyẹn ìwé kele síwájú ohun ìyẹn èdè ìfìlà sẹ́yìn o Ṣèyí Mákindé làwọn olùdíjọba fún onígbòhùn làwọn èèyàn ń fẹ́. Your Excellency, still on the recognition. I'd like to recognize the women leader of the Free People's Southwest, Alhaja Bose Adedogun. I'd like to use that to recognize other women folk in the BD.